nílé lóko lájò lẹ́yìn òdì gbogbo ní káàbọ̀ sí orí ìkànnì Orísun mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ bá tẹ́lẹ̀ láǹfààní láti máa wò ìkànnì Orísun àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣẹṣẹ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí kí ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sí. Sotiye ìgbà ló pé wá àmọ́ bàbá wa dòkítà tí wọ́n fẹ́ sọ̀rọ̀ nílọrin ẹ dákun á fún yín ní ìṣẹ́jú mẹ́ta péré. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ dákun anẹ́ni àwa níbí láti wá báyìí sọ ọ̀rọ̀ tẹ́ ń fà bí mo lẹ́ kọ́ sáà yìí yà. Ọlọ́run bá wa kí bàbá tí wọ́n lọ láàrin lọ́dọ̀ Ọlọ́run. Iṣẹ́ tí ẹgbẹ́ mi náà lè fẹ́ jẹ́. Àmọ́ ọ̀rọ̀ tí àwọn àlùfáà sọ gbogbo eléyìí ti ń ṣẹlẹ̀ yẹn lágbègbè àwa tí à ń tara níbẹ̀ yẹn. Mo fẹ́ kí á mọ̀ yẹn pé bóyá à ń sin tí ó kàn níjòkó. Ẹ̀kọ́ náà là ń kọ́ yìí nínú tí sì máa bá òkú òun náà ní kákẹ́kọ̀ọ́ lẹ́yìn rẹ̀. Eléyìí tá à ń ṣe yìí náà ọlọ́mọ́sàmúlá dà rẹ̀ bẹ́ẹ̀ ni tọ́lọ. Ẹ dákun ẹ̀ sàmì jẹ̀ mọ́. But ẹ dákun mo ti bá wọn mọ́ mo ti pẹ́ dáadáa. wọ́n ní kádàkó torí ànábì gbogbo àwọn ẹgbẹ́ búrọ́dà tí wọ́n dá wa lẹ́yìn ẹlẹ́gẹ̀dẹ̀ ká fún wa tó dá sí wa Muhammad. Ẹ wí fún wa ẹ dákun kọ́mẹ́ǹtì mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ sọ pẹ̀lú bàbá ìmáàmù òun náà ní wípé ẹ lè bínú sí mi ò lè bínú sí yín àmì ẹ̀fọ́lẹ́jì mi gbogbo bí tẹ́ lọ nìkan sọ̀rọ̀ mẹ́ kò sí ayé àkọsáàdì ìsìtọ́lá gbọ́dọ̀ dáná bí òkú mo sọ with authoritatively ni mo fi sọ sẹríà ni mo ṣe jáde lásìá yìí mo sì ṣe tírà lórí ẹ. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n fi sàábé kan ní sáàdù bọ̀rọ̀ bàdà wọ́n fi sàábé kan ní sáàdù bọ̀rọ̀ bàdà ẹ dákun bẹ́ẹ̀ bínú sáàdù bọ̀rọ̀ bàdà yẹ ẹ̀ kú ọwọ́ àlọ́ bó ń ṣe ọlọ́run ó ní inna ummi matat afa atasaddaqu anha ìyá mi kú sí mo lè ṣe sàrà fún Ànábì ní tasaddaq ṣe sàrà ọ̀sẹ̀ wa ní ayù sadaqatin afdal ọ̀dà tí n bá ṣe sàrà èwo ló dáa jù ló béèrè Ànábì wa sọ yìí tó dáa jù fún Ànábì wa ní sákìyò lè máa o lè fún yẹn lóyún which means pé bá a bá fún yẹn lóyún kì í ṣe haram àkọ́kọ́ lọ rẹ̀ àdìsí tẹ mú wá àdìsí Jáfàr ni ìṣẹ́jú mẹ́ta tí wọ́n fún yóò níjẹ́ lé ṣàlàyé àmọ́ àdìsí dọ̀ọ̀yìn sẹ́kẹ̀ ṣàlàyé alhamdulillah àdìsí Jáfàr bó ṣe kú kẹsàn yẹn ogun múta ni Jáfàr kú sí àwọn mẹ́ta ni wọ́n jẹ́ àlẹ́gbà tí wọ́n lo ogun yẹn Ànábì sọ fún wọn yìí pé ogun tẹ̀ lọ yìí Abdullahi bin Rawaha ni kó gbà sí Islam lọ́wọ́ tọ́ba kú kí Jáfàr bin Abi Talib kọ́ gbà tọ́ba kú kí Zayd bin Haritha kọ́ gbà tànàbí sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ gbà tí wọ́n dojú ogun ẹni tànàbí Abdullahi bin Rawaha tọ́wọ́ kọ́ gbà sí ogun Ànábì wà ní Medina àmọ́ lọ́n fi hàn Ànábì sọ pé Abdullahi bin Rawaha ti kú ní sí o ẹ̀jẹ̀ àdìdì ká kírun sí la wọ́n kírun sí la Jáfàr bin Abi Talib lọ́gbà sí alẹ́yìn rẹ̀ wọ́n pa òun náà kí wọ́n tó pa wọ́n gé ọwọ́ eléyìí ó fa ọwọ́ kejì mú wọ́n tún gé òun náà ó wá fi kú mú ká tó wá pa Ànábì wa sọ pé Jáfàr náà ti kú ní sí o àmì ẹ̀jẹ̀ kírun sí la wọ́n tún kírun sí la Ànábì ní ẹni tó gbà sí alẹ́ sẹ́ni Zayd bin Haritha òun náà wá kú wọn pa òun náà ní Khalid bin Walid lọ́sẹ̀ wàá gbà àsíá l'Ànábì wa sọ pé ẹnìkan ti gbà àsíá lẹ́sìn mọ bẹ́ẹ̀ náà ń kọ́rọ̀ wọn ọmọ ogun mùsùlùmí sí látọwọ́ ẹ̀ òun ní Sayfullahi Maslul bẹ́ẹ̀ l'Ànábì ti sọ Khalid bin Walid ní Sayfullahi Maslul. Ìgbà yẹn ikú Jáfàr àwọn tó so máa pọ̀ tábà lọ́wọ́ àdìsí wọn pè ní Asnal Matali ó sì tàkìrí ju àdìsí ó ní bó ṣe lágbára mọ́ kò sínú Bukhari kò sínú Muslim tẹ̀ka ìtìlápọ̀ kò sí mbẹ́ àdìsí yìí káàtì ẹ̀ sọ pé aláfàrí ti ṣe hàtì kí ló lọ́wọ́ Jáfàr
Jáfàrù mẹ́ta sọ̀gìrán ẹni sùúrù ẹ̀dàkùn Jáfàrù mẹ́ta wà indahu iyal kathira ọ̀làwọn mùsùlùmí láwọn ìyàwó tó pọ̀ ẹ wá jí àpàdà sí tọ́sẹ̀lẹ̀ nígbà tó kú ìtọ́sẹ̀lẹ̀ nígbà tí Jáfàrù kú ìyálà wa Àìṣà ṣàlàyé ẹ̀ fún wa ìyálà wa Àìṣà ṣàlàyé wípé àwọn ọmọ Jáfàrù àwọn ìyàwó rẹ̀ kú yìí pọ̀ ọ̀nàgbàrà dẹ́kun bí ànábì náà jalasa Rasulullahi sallallahu alayhi wa sallam fa'urifa fi wajhihi al-husn ànábì gẹ́tò kólẹ̀ lẹ́ni tí ń banú jẹ́ torọ́ mọ́ ń kúrẹ̀ ní olàbúrò Sayyidina Ali ànábì fúnra rẹ̀ jòkó lẹ́ni tí ń banú jẹ́ tí wọ́n wá ń kí òun náà pé ẹ kú rọ́jú dẹ́kun báwọn èèyàn wá ń bá ànábì wípé àwọn ìyàwó Jáfàrù yóò dákẹ́ fún ipò ànábì ní ẹ̀sà wíkí níkan fún wọn kí wọ́n dákẹ́ Àìṣà ní síbẹ̀síbẹ̀ wọn ọ̀gbọ́n náà àwọn èèyàn wá ń pààrà wọn lọ wọn bọ̀ Àìṣà ní wàá sùn ní táwọn ìyá ní tẹ́ ní ànábì ní ẹ̀ lọ́sẹ̀ ẹ̀rí ṣe kí lẹ́ tó wá ń dà fún ànábì tí mo tiẹ̀ náà ń bàjẹ́ sí kíní yẹn lọ́sẹ̀lẹ̀ wọn ò rójútu ara wọn bìlẹ̀ pé wọ́n dáná ikú gbóná ni ló bí sinà ọ́n ní àdìjà fàtọ̀ àmà fàkọ́dì àtàwọn ọmọ yẹsùn máa yóò ṣe wọn ẹ lọ dáná fáwọn àdìjà fàtọ̀ wọn ò rójútu ara wọn nísìn torí kọ́dà gan anabi fúnra rẹ̀ sẹ́wọ̀n pé tààsíà ọ̀pọ̀lọpọ̀ àmọ́ ẹlọ́mọ́kọ́jọ́ mẹ́ta alágbọ̀dọ̀ sí tààsíà ọwọ́ àná tí mo tiri tìǹtì rà yẹn àlè sí tààsíà lẹ́yìn ọjọ́ tó pọ̀ nítorí pé anabi fúnra rẹ̀ nítorí ti Jáfàrù tó kú yẹn anabi ọ̀lọ́ kí àwọn ilé àwọn sábẹ́ yòókù tó kú lẹ́yìn ìjọ kẹta lẹ́yìn ìjọ tó ti pẹ́ ìjọ márùn ìjọ mẹ́fà ló tó lọ́ọ́ kí wọn. so àdìsú Jáfàrù ṣẹṣẹ dèlíì lédi bá gbọ́dọ̀ dáná mílíọ̀nù tábàlà ló wà lẹ́mọ́gínní lẹ́bùnà kò dáná mujalladu mẹ́rin la ni wà á yín dèlí kitab insha Allah tábàlà wà lẹ́mọ́gínní ó pín kíní kan bẹ tó yẹ pé àwa mùsùlùmí yẹ ká máa fura sáwọn dẹ̀gẹ̀ta yà sí. à ń sọ pé kámẹ́dáná ó ní mahallul ittifaq ó sì ní mahallul ikhtilaf ó ní táwọn afa ti panupọ̀ lérí ọ̀rọ̀ ní dídá ó níbi tí wọ́n ti yá pẹ́ẹ́nu gbogbo afa mùsùlùmí yẹyẹ gbogbo afa onífìjú yẹyẹ tọ́ba gbogbo ẹtí bá ń sọ lónìí ní àwọn afa contemporary ti wáyé kọ̀ọ̀kan tí wọ́n ti kọ́ sáájú táwọn afa tó yọ tọ́rọ̀ yìí sáájú tí wọ́n ti kọ́ ni ebe ẹnu mú kí ni mo kúrò àmọ́ tí mo sọ yìí gbogbo afa mùsùlùmí lọ́gbà yìí kí a lè dáná ní ológun níbi condition kan condition wo ni bọ́ba di báwọn kan wá àwọn ológun bọ̀ wá láti dènà tí ọ̀sẹ́ni tí ó gbà wọ́n lálejò àfàwọn ṣe gbogbo afa mùsùlùmí gbà pé wọ́n lè dáná yorùbá nìkan kan máa sọ yìí o ẹlẹ́kọ̀ọ́ àti bí ẹlẹ́kọ̀ọ́ ìfẹ́jẹ́ ṣe níta ẹsẹ̀ yìí o lè ju báyìí kílẹ̀ èmi wáyà yìí láti wá ti tẹ̀sí yìí lè ahàdé à ń sàlàyé ẹ̀sìn fúnra wa ní kọ́nà fipá akẹ́ bàbá tọ́lọ kì í sọ̀rọ̀ ọ̀dà kì í sọ̀rọ̀ àtọ́gá yìí lélẹ́yìí tà ń ṣe ẹlẹ́kọ̀ọ́ ẹ̀ má jẹ́ aṣọ délé. ibi tí ìyá pẹ̀lú wà lọ́dọ̀ àwọn àlùfáà òun náà ní wípé òkè kò sí pé bóyá irú situation tí mo sọ lọ yẹn sókè wọn bá bí ẹgbẹ́ àwọn bá ka sí wọn kàn lè dáná àwọn akẹ́nà àfàgbà pé wọ́n lè dáná àwọn tipa àwọn bá ka tó kọ̀ wọ́n bí a lè ṣe tí wọn ò ní kàláfà ara wọn tí wọn ò ní gbé tipa àwọn ọ̀kápọ̀ra wọn lọ́rùn gbèsè pé à ń lọ jẹ gbèsè mẹ́lú à ń lọ jẹ gbèsè aṣọ à ń lọ jẹ gbèsè kiri kan tí wọ́n bá ti sèyí wọn ti tayọ àyà bọ̀dọ̀ wọ́n pé wọ́n kàn wọ́n pé mo dáná sàrà wọ́n gbà pé wọ́n lè dà ìsìnẹ́dán wọ́n gbára láti iṣu Jáfàr Sáàdù bùnú ọ̀bádà tí wọ́n kọ́kọ́ sọ lẹ́ẹ̀kan àwọn kan rárá mẹ̀kìrú ní lọ́dọ̀ ọ̀tà wọn kó àwọn ọ̀fẹ́ lọ́dọ̀ àwọn àfáà gidi ìjọ̀hún ipò adáná ní olóko àdáná òjò mẹ̀kìrú lọ etí kí àwọn afáàpẹ ní mẹ̀kìrú kì í ṣe haramu yẹn àkótẹ́mi lọ́rùn kótẹ́ntọ́ bá ṣe ìní bùsì àwa ò ní la sọ di pé aṣọ di haramu yẹn nínú àwọn àfáà tó nínú ẹ̀gẹ́ tá a ti fi ń kó tá a fi ń kó ọ̀pọ̀lọpọ̀ wọn ò wí táwí alhamdulilayi mo rí fatuwa bunbaas rahmatulahi alayhi fatuwa bunbaas bẹ̀dùmọ́ fatawa wa makọ̀ láti rẹ̀ mo kó tẹ̀ ọ́ wà ń bẹ́ bunbaas nígbà tí ma wá kíra wá ní ológun nìkọ̀ sábúrú bípa ológun bá ka àwa débẹ̀ ọwọ́ apotí fún wa pípẹ́ ẹ̀yin tẹ́ wá kí mi o ní ẹgbàá ẹ mú ẹ fi refresh ẹ̀mí ó ní kọ̀ sẹ́bi ń bẹ́ kẹ́lọ́ fi yàtọ̀ fún àwọn náà rò pọ̀ ọkùnrin yà yìí tàbá rò pọ̀ bunbaas wí wà ní ulama ìsọ̀nà táwa sọ pé ulama ìsọ̀nà àsìkò yìí o nínú wọn lọ́wọ́ dẹ́n kíní kan ń ṣẹlẹ̀ lọ́wọ́ láti láyéláyé di se Khalid al-Arabi ń ṣẹlẹ̀ ní Lárúbáwá pàápàá jùlọ àwọn tó jẹ́ Arabia Peninsula
alihamudulilayi ọlọ́run ní ká mọ̀ nípa àwọn díẹ̀ wọn bá ń ṣẹlẹ̀ mẹ́dìsìn wọ́n bẹ kíní kan ní àṣà olùwádìí yìí mo fẹ́ ṣàlàyé tí ń jẹ́ àṣà olùwádìí nìyí màá dẹ̀ sọ fátúwò àwọn àlùfáà lórí ẹ̀ mo wá fẹ́ kí gbogbo òdòkólé wa wò wípé kí ni ìyàtọ̀ ẹ̀ pẹ̀lú bí tá a bá ti dáná ní olókùúta àmọ́ wa ara wa o mi ò sọ pé bí tá a ṣàṣe dùn o mi ò dẹ̀ wá mi láti wá justify pé ẹnìkan ń ṣe òkú bí ìyàwó but ọ̀rọ̀ ọlọ́run ń tọrọ wọn bá pè ní haram pápá jùlọ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ara nìyí wípé ntọ́ ọmọ tó ọba sọ ọ̀rọ̀ wọn jòyè à torí àmọ́ ẹ̀ka àgbà ni ẹgbẹ́ mi ní mẹ́dìdè mo ní màá dìde mo ń tijú mẹ́mú but alhaku ahabu ilẹ̀ yà mí nìbò bó tilẹ̀ wù kí n fẹ́ràn wọn tó òdodo tí wọ́n kọ́ wa tó jẹ́ ẹ̀sìn tí mo sì lọ fún tí mo mọ̀ mo gbọ́dọ̀ fẹ́ràn ọlọ́run jù wọ́n lọ. Allahu Akbar. ẹgẹ́ tí ń sè àṣà olùwàlídé yìí tí wọ́n ń sílẹ̀ lágbára dì sí kò sí dáhùn bẹ́ẹ̀ ju pé tó kú bá kú tọ́ba tó bí oṣù mélòó kan mẹ́ta kan àbí bí ọ̀sẹ̀ mélòó kan àwa ti gbogbo ọmọ olóògbé wa gbogbo àwọn relatives sí bàbá yìí àbí gbogbo àwọn ọ̀rẹ́ family á pè wọ́n yóò wá pè wọ́n ní dínà oúnjẹ alẹ́ yóò pè wọ́n yóò fún gbogbo wọn ní oúnjẹ yóò wá ní tóun ṣe yìí o òun ṣe é láti fi pẹ́yìn tẹ̀ jẹ́ ẹni tí bàbá àwọn lọ kọ́ lọ́wọ́ sì bá àwọn kéwù ní òun kí ni ìyàtọ̀ ẹ̀ pẹ̀lú pé ẹni wá kú adáná ẹjọ́ mẹ́jọ ti wà àbíjọ́ márùn-ún àbíjọ́ mélòó ọ̀rọ̀ ọjọ́ wípé amújọ́ mẹ́ta amújọ́ márùn-ún amújọ́ mẹ́jọ ìyẹn ò nítumọ̀ ó bá wọ olè mọ́mọ́jọ́ tó bá wọ olè mọ́jọ́ Islam ò fi jọ́ kẹ́gbẹ́jọ́ báyìí lè parí àdúrà ìjọ tó bá wọ yẹn ní ṣàdúrà fún bí yẹn o àdúrà fún bí sì ní ojoojúmọ́ ẹni tó fi kú ṣẹ̀ríà ò sọ wípé ìṣàdúrà fún bí ìwọ nìkan lọ gbọ́dọ̀ sí ó gbọ́dọ̀ bí yẹn inú ilé o ti gbọ́dọ̀ sí mọ́sálásí ló ti gbọ́dọ̀ sí ó ṣe ìtìláàpù rẹ ni ìyẹn ni pé ó jùlẹ̀ absolute ntí ṣẹ̀ríà bá sì jùlẹ̀ absolute legal maxim tó wà fún ni pé tẹ̀kíyédò mutlaq la budda lahu min dalil táwọn ibi bá ju nǹkan kan lẹ̀ mutlaq pé bá ti ṣe kínní ni o kó tó ìtọ́ pé kò rí bẹ́ẹ̀ àbí ó fún níjà ní pé nìkan lọ́mọ o gbọ́dọ̀ rẹ́ẹ̀rí tí ó sọ fún ọ pé ibi tọ́mọ nìyí. So ti tó ni. Oníṣẹ́ owó wọ́n ní kí n dákẹ́ mo ti dákẹ́. Iṣẹ́ owó tí ẹgbẹ́ mi náà mi. Máìkì yẹn dà. Salatu ala nabi al-karim. Ẹ̀rọ kẹjá yìí wà níbi dáadáa. Ẹ̀rọ kan ìkẹ́kẹ́ ló fẹ́ kí ẹ jẹ́ kí ó yé wa. Bí ènìyàn bá ti rí Ọlọ́run a máa fi hàn lójú ẹ̀. Ọlọ́run a sì máa fi hàn lẹ́yìn ẹ̀. Bàbá wa tí ó sílé tọ́lọ́run lọ yìí kẹtí ìkóṣù kan tí a wá kí wọn bàbá Sọláhùndé tí a ń bọ̀ láti òkè ọ̀la ìwé ọ̀la nígbọ̀ à ń bọ̀ látòrò àgọ́ àti jiyàn bí òkú náà ní a máa jiyàn bẹ́ẹ̀ wọ́n náà fà ń sáadà jẹ. bàtà wa dé tí a wá kí bàbá a ṣàdúrà fún wọn a máa rí níṣẹ́ tí wọ́n gbé ẹni Ọlọ́run ni wọn. sẹ́rí ti ń ṣẹlẹ̀ yìí ibi tí wọ́n lọ nìyí ẹ jẹ́ ká gbà pé Ọlọ́run fẹ́ ṣàlékún ìkẹ́ bàbá ni. Tí a bá jókòó tí a ké Kùránì tá a ṣàdúrà tá a ṣe wá sí òkú kọ́ ni à ń ṣe fún àwa àlàyé là ń ṣe fúnra wa àmọ́ tó bá wúlò fún wa Ọlọ́run wò pé torí talẹ̀ torí ẹ̀ sí torí bàbá lágbájá ni Ọlọ́run wà fi sínú sùn wá sẹ́ẹ̀rí wọn. ìjọ tí bàbá wa ìmáàmù àti àfáà wa Al-Misiri máa fẹ́ pariwo àti nílé ìwọ́n sọ pé a ò níjà tẹ́lẹ̀ rí o tàlẹ́ rálì ìjẹ́nà làjà sí. gbogbo wa àjọpàdé lọ dáadáa báwọn àjọpàdé jí o ní kò sí pa níjà àmọ́ nǹkan táwọn àfa àti afẹ́ kí ó máa yé wa ni pé tí ẹnìkan bá ní tóun gbé lọ́wọ́ ni tẹ́nìkan dé tó ní tóun mú lọ́wọ́ ni àjọ wo méjèèjì o tábàjọ wo méjèèjì o kálukọ́ wa mú yìí tó kù láti jọ aláyé ti dáyé láti ra àwọn kan tó gbé ẹnìkan làwọn tẹ̀lé ara àwọn kan tó gbé ẹnìkan làwọn tẹ̀lé àtẹnìkíní àtẹnìkejì ànábì náà ni wọ́n tẹ̀lé ànábì náà ni kálukú wọ́n tẹ̀lé bá a ṣe ń gbà tẹ̀lé ló yàtọ̀
nítorí pé ẹni tó bá jogún agbára nínú aṣọ bàbá rẹ̀ ó jogún bàbá ni ẹni tó bá jogún fìlà nínú aṣọ bàbá rẹ̀ ó jogún bàbá ni ẹni bá jogún bàtà nínú ogún bàbá rẹ̀ ó jogún bàbá ni ó kó tí kálukú jẹ ló yàtọ̀ nínú kó yìí wọ́n àbí fàáfà ẹ jí sí owó. láti lè jíṣẹ́ owó bí mẹ́mu ti wí náà lórí wọn ni but kọ́rọ̀ mi lè bá a níjànú torí ẹni tí ó sì mí gbọ́ bàbá wa lo tẹ́kùlẹ̀ kẹfì dájọ́ pé bóun wọn ti ń sunkún láyé ànábi nínú sẹ̀ríà kò sí nínú sources of law pé ànábi fi kéré ilé kò sí ọ̀nà tá a máa gbé amúdájọ́ nínú sẹ̀ríà ọ̀tọ̀ ni oríṣiríṣi ìrọ̀lẹ́ ànábi gbà fi ìkànlẹ̀ ìyẹn ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ àṣà olùwádìí tí mo sọ bóun bá sì farama òfin mi ní farama ọ̀pọ̀lọpọ̀ afọ àfarama àwọn ẹ̀mí sì kọ̀ tó ń túmọ̀ sí pé nítorí wọ́n yẹn nìyẹn lè ṣe nínú lẹ́yìn nípa kẹ́ni ká sọ náà ni pé ká má ṣe ìsirọ́ọ̀f ẹ̀mẹ́jẹ̀ àṣẹ tipa wọ̀ ká ẹ̀mẹ́jẹ̀ àtayọ̀ àlà ọ̀rọ̀ àdáná òdu tó yẹ kó dàrí àwa mùsùlùmí irú káwọn ọlọ́ta tàbá mi kàtà ń ṣe owó iṣẹ́ owó ni ẹ̀gbọ́n mi ní ẹ̀dàpọ̀ ẹ̀gbọ́n mi ní bàbá wa tí wọ́n ti lè tọrọ wọn bá lọ mọ́sálásí tí wọ́n ti ń kírun tí a bá parí wa bá mi máa dá inú ìṣàwọ̀ béèrè ló kọjọ bàbá mọ́sálásí bàbá ti ń kírun wọ́n sọ bí mọ́sálásí náà ti jẹ́ àti gbìyànjú bàbá ní orí mọ́sálásí náà tọrọ òfin ní kí o dùn mọ́ olùkọ́ bàbá àmọ́ náà wọ́n sọ̀rọ̀ bíbẹ̀ nígbà tí wọ́n sọ̀rọ̀ wọ́n wá ní àti àpò àwọn akẹ́kọ̀ọ́ jẹ́ pé 2000 yìí àti gbogbo àwọn àtàtẹ̀ láwọn wá láti lọrin àti gbogbo ẹ̀ tó bá wù kọ́ ṣe bẹ́ẹ̀ a fẹ́ da owó yìí kọ́ máa lọ sápò mọ́sálásí òun nìkan gbòógì tó bá ká kí wọ́n fi ṣe síbẹ̀ kọ́ máa jẹ́ sọ́dákọ̀ tó ń jàríyà kọ́ lọ́ mọ̀ múládà rẹ̀ bá bàbá. èmi náà ń sọpọ́ọ̀tì wọn pẹ̀lú 1000 naira gbogbo ẹ̀ tó bá sọpọ́ọ̀tì wọn. bàbá ìmọ̀mù tí ó bàbá ṣètò náà ń bọ̀ àwọn bàbá fẹ́ wí gbólóhùn kan kó tó di pé wọ́n máa gba owó tí mo fẹ́ wí mọ́ gbogbo ẹni tó bá fẹ́ mówó wá kó máa mówó wá àmọ́ bí tí mo ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan ni mo fẹ́ yanjú pé máa wù tí ìtúnmínà ilmu ìlà àkọlílà bó ti wù kéèyàn ó pọ̀ tó nínú inú mímọ̀ díẹ̀ náà ló fún wàláhì díẹ̀ náà ló fún eléyìí kọ́ gbogbo àwa àfa àtàjókòó ilẹ̀kọ̀ọ́ lónìí bí yàrá gbé fèrè dání alùsùnà ń bẹ lórí ìjókòó tìjàní à ń bẹ lórí ìjókòó kọ̀dìrí à ń bẹ lórí ìjókòó ẹranko àfa ní bú àfẹ ẹgbẹ́ o gbogbo ẹnu mo fi sọ ẹranko àfa ní máa bú àfẹ ẹgbẹ́ ẹ dákun nígbà tá a ṣàlàyé yíra wa ní sísè kò yé wa ni ibi títí ẹ pín sí ibi tí ibẹ̀ ní tẹnìkan ti bẹ̀rẹ̀ títí ẹ bá ti pín níbi bí ọ̀rọ̀ owó ni owó mọ́sálásí mo fà níbi yẹn dìde lẹ́ẹ̀kan náà owó mọ́sálásí lẹ́yìn owó mọ́sálásí rábàdà lókù dìde níjọ lẹ́ẹ̀kan náà bàbá ẹ̀ máa dá sínú tírè mẹ́ o tá a bá ṣe náà ẹ̀ jẹ́ máa dá sínú tírè ẹ̀ ṣe wà fáàmì. ẹ wá mójútó ètò mọ́sálásí yẹn. owó mọ́sálásí ẹ má pè é nìkan kan mójútó ẹ̀ jẹ́ kó dà síbẹ̀ máa pè é tó gbogbo jẹ̀mọ́ ẹ̀ máa dá jọ. bàbá wa ní alábẹ̀rẹ̀ ọlọ́jà ọlọ́wọ́sà jẹ́ pẹ́ fún wa. bàbá láti bàbá wa Ibrahim Al-Misri adamala hayatakum wa jalatakum bàbá wa láti òkè òkè òró Central Mosque ọlọ́wọ́ sàgbà ní pẹ́ ọlọ́wọ́ jẹ́ kí ọpẹ́ fún wa bàbá Ibrahim Al-Misri àfi bàbá Adam Abdallah ní alórí àfikí wọn àfikí yín àfi bàbá Abdullah Al-Markaz àfikí yín ọ̀dọ̀ àwọn agbáàdì mẹ́rin ní ilẹ̀ Yorùbá ni mo ti wọ̀ yìí ní ilẹ̀ Adó àfi bàbá náà àfi wọ́n kì í ọlọ́ọ̀bà Adó kì í gbogbo ẹ tó bá dásítọ́ náà ọlọ́ọ̀ dásí díẹ̀.